mo ti ìjà tó wà láàrin wa àti Sunday Igboho ni mo yanjú lé nìyẹn tí ó lè gbọdọ̀ sí nǹkan kan mọ́ Igboho tó ń wò yẹn dáadáa ni dáadáa tí kì í ṣe ẹ̀sẹ̀ ẹ̀ lè máa ìdọ̀tí ara ẹ̀ ní gbogbo ẹ̀ tó máa ìdọ̀tí ara ẹ̀ so tí ọ̀rọ̀ bá láàrin yín tí ọ̀dẹ̀ tí wọ́n náà kọ́ màmí ní ọ́ so mi gbọ́dọ̀ Igboho lẹ̀ kí n wá ní so ní ìsìn Igboho ti bá Igboho sọ̀rọ̀ ìwọ náà dẹ̀ bá sọ̀rọ̀ láìfì sí wípé kí Igboho kó fi yá mi orúkọ màmí ní ọ́ so Igboho dẹ̀ ti gbà lórí pé èèyàn nìyẹn so ìyẹn ni mo fi pè ọ́ wá bí so màá bẹ̀rẹ̀ tí bá Igboho sọ̀rọ̀ yẹ kí gbogbo ayé tó mọ́ ń tọ̀nà gánà máa padà pé ọtí tán pátápátá kò sí nǹkan kan mọ́ Igboho àwọn ìgbà àti ọwọ́ àṣẹjọ lọ lé Igboho náà á lọ kí. ẹ̀yin alára wa àwọn bá mi tó ní àwa lélẹ̀ yìí so ẹ̀mú ilé ẹ̀mú yín ti lágbẹ̀dẹ wọn ò lè bá nǹkan tì so wọ́n ti pè mí wọ́n dẹ̀ ní pé gbogbo ọ̀rọ̀ yìí kí n jẹ́ kó darí odò kó lọ mú mi and then lórúkọ wọn mo fẹ́ fi àsìkò yìí bẹ àbáwá Sunday Igboho pé kán má bínú lórúkọ bá mi Adébísí ọmọ ọlọ́pọ̀ èèyàn lókè Ìbàdàn ẹ má bínú ọmọdé ò mórí jẹ kó má ra lọ́wọ́ àbúrò yín tó dára gbé lọ́nà ẹ̀ ẹ jẹ́ introduce ẹ̀ sí ní ọ̀la ẹ̀ ọmọ gbé bá kìkì ayé wáyé tẹ̀ mọ́ rí tẹ́lẹ̀ yóò mọ́ rí jẹ́mẹ̀ àbẹ̀kọ́ mo wọ̀ tó ọ̀gá gbogbo ní tí ọmọ lé tí n bá bá pàdé àbúrò bá kúrò rẹ̀. máa recognize ẹ̀ máa dúró fún máa gbọ́n tó fẹ́ sọ máa kàn ní ẹ lọ ọ̀rẹ́ wa onílàbí ọ̀rẹ́ egun actually mi ní interest yẹyẹ máa ń dọ̀yàn ọ̀rẹ́ gbé kàkiri mi ní interest rẹ̀ I didn't like it but máa wo náà pò mi bẹ́ẹ̀ mo lè rí 200 kéré sí máa wá fún ọ ti pọ̀ jù kò deserve 200. máa fún 200 100 náà ni ẹ fún. because àmọ́ bí tó ọmọ wa náà lè dé inú ayé ẹ̀yin ọ̀dọ́ àríkọ́gbọ́n kan nù o tó ga jù ẹ̀yin ọ̀dọ́ wọn ní bí yọ̀ lẹ́sìn ọ̀dọ́ yọ̀ wàhálà ìwọ̀n parọ́ ẹsẹ̀ lè ti yọ̀ kọ́mọ forí gbálẹ̀ lókù wáyé. wọ́n lo agbárí fáwọn. wọ́n lo ebi ń pa ni o. kúlẹ̀bẹ̀ kọ́ lọ́wọ́ ike àwọn Haúsá. ajá tí ó sọ̀rọ̀ àṣírí ẹ̀ ọ̀nìrànlá kò bá ọ̀nìrànlá dàbá mọ̀sánà ọ̀nìrànlá dàbá wọlé orí tó wọ rẹ̀ bá tẹ̀ ọ́ ọ̀gá gbogbo bó o ṣe rí lọ́rọ̀ inú ẹ̀ rí bó o ṣe rí lọ́rọ̀ inú ẹ̀ rí a. asọ̀kọ̀yà náà ni asọ̀làmọ́ alẹ́kùn akọ̀dì sọ́fà lọ́wọ́ rẹ̀. ọ̀dọ́ má torí tó fẹ́ jẹ́ kó bọ́jọ́ ọ̀la rẹ̀ jẹ́ ó léwu. big lesson ni o. àwọn sọ ti wá ẹ̀kọ́ rẹ̀ bá ń sọ̀rọ̀ yìí. bọ́lá wọ̀ má kẹ́kọ̀ọ́ má kẹ́kọ̀ọ́ níjọ́ náà ná fún ọ lówó ilé. pé ìga làwa ò sọ fún ọ pé òun ọ̀sẹ̀ tó wọ wálé àbúrò kò bá tẹ̀. ẹni tó ń gbé òṣòwò ilé rẹ̀. ìdájú bó ṣe rí lọ́rọ̀ ẹnu ẹ̀ rí. a ní ìbájì rẹ̀ ìgànnà. òun yẹyẹ máa ń dún yẹn jẹrí. ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ tó wà tó ní báyìí wọ́n ní ti ń kà wọ́n ní ti ń kẹ̀. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní kíláàsì lọ́dọ̀ àwọn ọmọ inú rẹ̀. èmi o Saheed Ire mo fẹ́ sọ opinion tèmi o mi ò dẹ̀ ní sọ fún bàbá mi direct but màá kàn sọ opinion tèmi ni lémi o Saheed Ire o mi ò sọ pé kó lóye Sunday Igboho káwọn àwọn bàbá kan má gbé fọ́ní tí ń kà wá o but nǹkan tó bá ti lè mú kán gbé fọ́ní tí ń kà wá èmi Saheed Ire tó bá lè mú kán gbé fọ́ní bàbá tó ń lò náà ló jáde lára àwọn tó ń lo ọ̀gbẹ́ni yẹn náà ń sọ pé tani àti tani gan bí bàbá yẹn ṣe ń sọ̀rọ̀ náà ọmọ ẹ máa folóyè Sunday Igboho ẹ máa wọ ọmọ yín gan o ẹni tó ń sọ̀rọ̀ fúnra rẹ̀ gan mi ò mọ yín sà ẹ orúkọ yín ó lè wà ládùúgbò yín àbí kó jẹ́ kiri mi mọ yín ẹ wá rán ọmọ síta kó máa sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ wá ń sọ pé ẹ wá ń ṣojú ayé pẹ́ fẹ́ lọ bẹ̀bẹ̀ tó bá lè gbé fọ́ní tí kàwá sọ́dọ̀ olóyè Sunday Igboho kò sí láti gbà yẹn lọ kò sẹ́ni bọ́ọ̀dì tó bá jáde fún olóyè Sunday Igboho tí mo máa jáde fún mọ́sẹ̀ mo fọlọ́run bá búra mi ò ní jáde fún onítọ̀hún mọ́ tí aláyé bá lè gbà kí fọ́ní tí kà wá sílé yẹn tó bá lè gbà kí fọ́ní tí kà wá sílé yẹn èmi gan máa bọ́ lẹ́ńbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀
mi ò feelings mi lèmi sọ yìí o gbà bójú náà ò bá fọ́ á ṣe bye irọ́ mo mọ̀ pé ẹlẹ́yinjú àánú ni olóyè Sunday Igboho kò sẹ́ni tó gbogbo ayé náà ń bá ṣe o wọ́n dẹ̀ lè má kí ẹ pẹ̀lú nǹkan tí mo sọ ètè mi kan ni mo sọ pé kò sẹ́ni tó bá jáde fún yín tí mo máa jáde fún mọ́ my own personal because mo gbé yín sórí kọjá kọ́ ọmọ kan tán bí sínú toilet kó wá máa sọ̀rọ̀ ẹni àòsí yín kọ́ wá sọ pé ń gbé bọ̀ wá bẹ́ta ni ná kí ló ṣe ẹ filẹ̀ kó ṣáà máa lọ nílọ tiẹ̀ kò ní ìdìbò ń bẹ̀bẹ̀ kò sẹ́ni tó ń wá káàkiri kò sẹ́ni tó ń tíráàkì ẹ̀ kò sẹ́ni tó fẹ́ nà kò sẹ́ni fẹ́ bàjá fíìmù yìí máa lọ fáwọn máa gùn gan o ó máa gùn gan o fíìmù yìí tó bá lè gbọ́mọ̀ yẹn wá sí sókà ló ń dọ̀bálẹ̀ wèrè táláyé náà fọwọ́n rá lórí fíìmù yẹn máa gùn gan mi ní parọ́ fún yẹn mi ò kí ń hide feelings mi o ọlọ́run ló ṣe mí bẹ́ẹ̀ o I no dey hide my feelings so me I go talk mi ò lè dákẹ́sẹ̀ fíìmù yẹn máa gùn ọjọ́ mi ìbáyìí tọmọ kan bá ń tẹ olóyè Sunday Igboho mọ́lẹ̀ lójú ṣàkàṣàkàṣàkàṣàkà ilé tó yẹ kí n bínú màmá rẹ́rìn ni tó bá ti lè gba funny thinker láyè ní sókà bàbá máa bẹ̀rẹ̀ látòrí màmá mi ìyá mi Adérọ́pò kò ní bàjẹ́ fún yín o kébì méjèèjì gbogbo lé ẹ máa sọ fún wọn pé mo sọ bẹ́ẹ̀ pé mi Saheed Ire o ní tèmi on my own opinion o àní fíìmù yìí máa gùn sẹ́ẹ̀ ẹ fọmọ yẹn lẹ̀ èwo lẹ̀ bẹ́ẹ̀ wèrè kí ló ṣe ṣóṣẹ́ ni irọ́ o mo kàn sọ opinion tèmi mi dẹ̀ ní lọ fà lórí ẹ̀ ọlọ́run. tọ́ ẹ̀yin èèyàn ọ̀rọ̀ funny thinker tún bá bòmí yọ o látàrí fọ́nrán tó gborí ẹ̀rọ ayélujára tẹ́ ẹ̀ bá gbàgbé ìṣẹ̀lẹ̀ tó ń jà rìnrìn lórí ọ̀rọ̀ funny thinker látàrí fọ́nrán tí ń ṣe lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho ṣùgbọ́n ẹnu tí funny thinker fi ń bò òòṣà ó ti fẹnu náà gbolẹ̀ níwájú òòṣà o ẹ̀yin èèyàn kódà ó ṣe àwọn fọ́nrán kan jáde látàrí àwọn bàbá rẹ̀ kan táwọn náà mọ gbogbo ìwà tí ń wù tẹ́ wá ṣẹ̀ṣẹ̀ jáde pé kí wọ́n ṣàforíjìn funny thinker ẹ̀yin èèyàn ọ̀pọ̀ àwọn nǹkan tiẹ̀ tó jáde pàápàá jùlọ àwọn èèyàn bíi Saheed Ire wọ́n sọ̀rọ̀ kódà ilẹ̀kùn àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn náà tó ṣàlàyé látàrí ìwà burúkú tí ọ̀dọ́mọkùnrin tó ń wù tí ó sì ní alábàáwí kódà wọ́n ṣe sọ̀rọ̀ débi pé ǹjẹ́ irú ẹni tẹ́ pè ní bàbá rẹ̀ yìí ṣé ò mọ̀gbà tó ṣe fídíò alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ṣùgbọ́n ẹ má wàá jẹun gbà ẹ́ lákòókò ẹ̀yin èèyàn kó má bàa dàbí ìpàǹgbẹ̀nu lọ́rọ̀ sọ̀rọ̀ lórí ìkànnì ẹ̀yin èèyàn wa tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé akínkábọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ tẹ subscribe button yín kẹ́ lè má jàǹfààní lóòrèkóòrè bàbá tó ṣe mú fúnra wá sórí ìkànnì wa ẹ má gbàgbé àdéhùn àlàmúṣẹ lórí ìkànnì wa ń bíbẹ̀ pé gbogbo nǹkan tó bá lọ káàkiri gbogbo àgbálá ayé láàmú mú wá lọ́lọ́kan òjọ̀kan tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ́ fi etí ara yín gbọ́ bó bá ṣe ń lọ lọ́lọ́kan òjọ̀kan lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ má wàá jẹun gbà yín lákòókò ẹ jẹ́ kí ká sí fọ́nrán sílẹ̀ kẹ́yìn èèyàn kẹ́ tó gbọ́ bó tó ṣe ń lọ ìtẹ́yìn náà bá nílé èròǹgbà látàrí fọ́nrán tẹ́ ti gbọ́ ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ fọ́nrán yìí ẹ wò ẹ jẹ́ ká tó tẹ̀síwájú nínú fọ́nrán bó ṣe lọ rèé. àgbákò tí ń kà ọmọ oró àgbákò tí ń kà ọmọ olè àgbákò tí ń kà 419 oníjìbìtì èmi Àdìgún Aláàfin Ìbàdàn bí ọba àgbáyé ìní gbà fún ọ ìní jẹ́ kó rí 419 lu àwọn èèyàn mọ́ lọ́nláìn ìní jẹ́ kó rí àwọn èèyàn lu ní jìbìtì mọ́ lọ́nláìn sọ ma pé mi náà ni mo jásẹ̀ èmi ni mo jẹ́ káwọn èèyàn mọ̀ wípé irọ́ ló ń pa olè ní ọ́ èmi mo jẹ́ káwọn èèyàn mọ̀ pé ní jìbìtì ní ọ́ èmi ni mo jẹ́ káwọn èèyàn mọ̀ wípé fọ́mátì tuntun ló tún wá dọ́gbọ́n lò láti tún fi dọ́gbọ́n tọrọ owó èmi mo jẹ́ káwọn èèyàn mọ̀ wípé owó ilé ẹ ti díù ni èmi ni mo jẹ́ káwọn èèyàn mọ̀ wípé Chief Sunday Igboho ò lé ọ kí èmi mo jẹ́ káwọn èèyàn mọ̀ pé Chief Sunday Igboho ò rí tí ẹrù Yàsín
wọn ò rí tí ẹ̀rọ ó lè ní ọ ní oníjìbìtì òun ní ọ wo mi tó bá ti ń deṣẹ́ màá mọ̀ já tó bá ti ń deṣẹ́ màá mọ̀ já tó bá ti ń deṣẹ́ màá mọ̀ já ìní jẹ́ ó lu àwọn èèyàn ní jìbìtì mọ́ ìní jẹ́ kó ráwọn èèyàn kó lu gbájú ẹ̀ fún wọn mọ́ lọ́nláìn torí òǹdọ́ bó ṣe ń dọ́gbọ́n tọ owó ìwọ gbọ́n owó tiẹ̀ ìwọ mọ̀ kó pamọ́ àbí wàá mọ̀ kówó pamọ́ ìwọ náà fẹ́ kọ́ mansion o fẹ́ kọ́ duplex ńlá ìwọ náà fẹ́ lọ rọkọ̀ o fẹ́ lọ rọkọ̀ wá kówó tiẹ̀ pamọ́ o wá ń tọrọ owó lọ́wọ́ àwọn èèyàn lọ́nláìn o fẹ́ gbalẹ̀ irọ́ ni o gbalẹ̀ kankan o lè ní ọ owó ilé ẹ ti díwọ̀ rẹ̀ dì yàásín owó ilé rẹ̀ ti díwọ̀ owó ilé tálájí Oríyọmí Òkìkí Ọlá ọmọ amúsà tí ẹ bọ̀ sanjọ́ sí o ti díw o lè ní ọ o lè o ní ọ. tí ọ̀dọ́mọkùnrin Fọ́nítìnkà yìí tó fi sórí ẹ̀rọ ayélujára tó sì ń pariwo kíkankíkan ṣé tí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kódà tó ń pariwo pé òun ò lè bẹ́nikẹ́ni tí wọ́n bá mọ̀ pé wọ́n lẹ́jọ́ bá ń rò wọ́n lẹ́jọ́ bá ń dá káwọn gbalẹ̀ ẹjọ́ lọ. ẹ̀yin èèyàn bó o lẹ ṣe rí àwọn ọ̀rọ̀ tí ọ̀dọ́mọkùnrin yìí ń sọ bó o lẹ ṣe rí sí bó o ló ṣe dún létí yín ntẹ́yìn náà bá nílé ròǹgbà ẹ jẹ́ ká máa gbọ́ lábẹ́ kọ́mẹ̀ǹtì wa ẹ máa fi èròǹgbà yín ẹ máa fi sí. ẹ wo ibi tá a fi àdàgbé tó yìí sọlẹ̀ sí rè bó bá tó ṣe ń lọ a tó máa mú wa lọ́lọ́kọ̀ òjọ̀ kan ṣé ti gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa àdéhùn àná là ń múṣẹ níbi pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé là á máa mú wa sórí ìkànnì tẹ́yìn náà tẹ́ máa fojú ara yín rí tẹ́sí máa fi etí ara yín gbọ́ ẹ má wàá gbàgbé ẹ tẹ subscribe button yín kẹ́ lè máa jàǹfààní lóòrèkóòrè bàbá tó ṣe mú fúnra wa sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé àmọ́ ní sílẹ̀ tẹ àní tẹ̀sọ̀ àgbàmọ́lẹ̀ o ẹ wo n ta dáwọ́lé tipa wa ò ní ká àní dáwọ́lé o ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.